mo fẹ́ kẹ́kọ̀ọ́ máa touch ibẹ̀. ìwọ gángan lọ̀rọ̀ yìí bá wí Kristẹni ẹlẹ́gbin ẹwẹ̀gbin nínú àgbo ìjọ mi ewúrẹ́ láàrin àgùntàn jáde lọ ká má ṣe kà ọmọ wọn mọ́ Kristẹni ẹlẹ́gbin mo kọrin kan nígbà kan pé ọkàn ẹlẹ́gbin láàrin ènìyàn mímọ́ ènìyàn lè wà nínú ìjọ kó sì jẹ́ olórí alágbèrè ènìyàn lè wà nínú ìjọ kó sì jẹ́ bàbá yáleyále ọ̀ṣà ẹlẹ́gbin ó lè má tako ẹ̀bùn ayé wọn. àwọn kan máa sọ pé ó lè má tako ẹkùn. ọ̀ṣà ẹlẹ́gbin that's gift. ó lè má tako ẹ̀bùn ayé wọn. tí mo fẹ́ lọ náà nìyẹn. akọrin ẹlẹ́gbin ó lè má tako ẹ̀bùn ayé wọn. gift ayé wọn. bẹ́ẹ̀ ni gift. ó sọ pé ọ̀tọ̀ lẹ̀bùn ọ̀tọ̀ ni owó Olúwa ọ̀tọ̀ ni ìpè tó ní májẹ̀mú. mo kí gbogbo ọmọ Yorùbá pàápàá jùlọ gbogbo ọmọ Nàìjíríà gbogbo ibikíbi tí a bá wà nílẹ̀ àti ní diaspora mo kí wa. a ń sọ̀rọ̀ nípa olórin ńlá lórílẹ̀‐èdè Nàìjíríà tá a bá tí ì sọ̀rọ̀ nípa ẹni tí mo gbé wá sórí ètò lẹ́nu àti ìsọ̀rọ̀ níbi tó yẹ ká sọ̀rọ̀ dé torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti gbọ́ orin wọn káàkiri gbogbo àgbáláyé torí ìdí èyí mo ṣe ń fàsìkò yìí kí evangelist ẹ̀yin lẹ́ẹ̀dárúkọ yìí inú mi ti ẹ̀dùn torí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ mọ̀yàn fúngbà àkọ́kọ́ lórí ètò mi lónìí ẹ bá ń dárúkọ ni. orúkọ mi ni evangelist Tọ́pẹ́ Olútókun tí gbogbo ayé mọ̀ sí àṣẹ ìrọ̀rùn tí wọ́n lè tún pè ní Kristẹni ẹlẹ́gbin. kí ló bí àṣẹ ìrọ̀rùn? láìsí ìrọ̀rùn kò sí òkè. bẹ́ẹ̀ni. láìsí ìrọ̀rùn kò sí ipa. láìsí ìrọ̀rùn a kì í dẹ̀ mọ́lẹ̀. bẹ́ẹ̀ni. ẹni tí ó bá gbé ayé ìrọ̀rùn nìkan ló ráyé wá. bẹ́ẹ̀ni. so agídí òràn ìrọ̀rùn ló mú ní ṣe rere láyé. so ó jẹ́ ábọ̀mù àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe tó jẹ́ àṣẹ ìrọ̀rùn. so òun ló sọ mí ní orúkọ yìí. tí wọ́n tẹ́ bá ní káwò àbí nígbà míì ó ti tọ́dún mélòó torí àwọn ìbéèrè kéékèèké kan sí wà tí máa béèrè ṣé ẹ fún mi lórí ọ̀fẹ́ láti béèrè àwọn ìbéèrè. you are free to ask any question. nínú àwọn nǹkan tá a gbọ́ wọ́n nígbà kan ẹ gbé ilẹ̀ Yorùbá wípé ilẹ̀ Haúsá lẹ gbé nínú àwọn nǹkan tá a gbọ́ ni o pé ẹ gbọ́ èdè Haúsá pé ẹ gbé north. ẹ ṣé mo dúpẹ́ kì í ṣe pé wọ́n ní bó ṣe rí nìyẹn ẹ ṣe àtọkùn. A bí mi sí ilẹ̀ Haúsá ní Kaduna mo bẹ̀rẹ̀ primary school ní Kaduna mo bẹ̀rẹ̀ secondary school ní Kaduna mo lọ sí Badrawa LA Badra primary school ní Kaduna ibẹ̀ náà ti mú Daniel Ọmọkàchì. So to the glory of God ó fún mi ní kit nígbà yẹn nígbà tó he gave me all the kit. So tó ló fẹ́ràn mi gan. So ní Badarawa LA Badra primary school àwọn tó bá ń gbọ́ mi ọmọ. So lẹ́yìn yẹn nígbà tí mo jáde mo lọ sí Sadona Memorial College ní Mando ní Kaduna. So àwọn tó bá jẹ́ ọmọ ilẹ̀ Haúsá ọmọ máa gbọ́ mi. So Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ ó jẹ́ ibi tí mo ti sàn wá ilẹ̀ Haúsá láti bí mi ní Kaduna. So kí gbogbo ògo kó máa jẹ́ tọ́lọ́run. So nígbà tí mo kó ń bẹ̀ ẹ mọ̀ pé ìjà ilẹ̀ Haúsá yẹn ti wá ti pẹ́tipẹ́. So nígbà tí mo kó ń bẹ̀ mo wá sí Mọ̀dákẹ́kẹ́. So mo bẹ̀rẹ̀ secondary school ní Islamic Grammar School. àwọn ìbéèrè ṣòpọ̀ tí mo fẹ́ bi yín. ẹ kọrin kan nígbà kan mo kàn fẹ́ yí àbàrà lọ bẹ̀yẹn. èmi tá a bí sílé egungun àánú ni mo rí ta fi ń pè ní láyànfẹ́. ẹ rí i pé nínú track yẹn trend káàkiri gbogbo àgbáyé mo rò pé nínú track yẹn náà ni Kristẹni ẹlẹ́gbin wà. nínú album but track yẹn ọ̀tọ̀. a fẹ́ yọ nínú album yẹn. ẹ máa rí nínú album yẹn ẹ kọ èmi tá a bí sílé egungun. mo fẹ́ béèrè ni o torí ẹ̀yin náà lẹ́ni kí n béèrè àwọn béèrè ṣé ilé egungun ni wọ́n bí yín sí. ilé egun láti jáde kò sí ẹnikẹ́ni tá a bí ní Áfíríkà tí ò ní ibi tán ti ṣẹ̀ wá tí ò ní ṣẹ̀ṣẹ̀ tí wọ́n. eégún ilé wa là ń pè ní Kòdùgbẹ́jọ́. so
ẹ mọ̀ nípa eégún kò dẹgbẹ́ agboolé yẹn lẹ ti wá. bẹ́ẹ̀ni nípa torí album yẹn trend èmi tá a bí sílé egungun àánú ni mo rí tá a fi ń pè mí láyànfẹ́. bẹ́ẹ̀ni àánú ni mo rí. Kò sẹ́nikẹ́ni tó lè fúnra rẹ̀ ní ọlá yìí bí kò ṣe pé ẹni tí Ọlọ́run pè gẹ́gẹ́ bí Árónì ní Bíbélì sọ. So bí Ọlọ́run bá àyàn pàdé ó yẹ kó mọ orí Ọlọ́run wípé èmi ẹni tààràtà tàbí sílé egungun. So ilé egungun láti jáde, ọmọ ọlọ́jẹ̀ nìyí. Àwọn kan wà onífá, àwọn kan wà ọlọ́ṣun, àwọn kan wà sọ̀bẹ̀tì. Ilé egungun láti gbé mi jáde. So to God be the glory. So mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí mo rí ìgbàlà. Tí n bá wò dáadáa màá sì béèrè àwọn béèrè. Ká pé ẹ wá kọrin, iṣẹ́ wo lẹ bá ṣe? Ká pé mi ò bá kọrin, iṣẹ́ wo lẹ bá wá ṣe? Actually náà mi ò bá ti di ọ̀gá nínú sójà. Ẹ fẹ́ràn iṣẹ́ ológun? Mo ti fẹ́ràn iṣẹ́ ológun nígbà tí mo ṣì wà ní Kaduna. Ẹ mọ̀ pé NDA. So bàbá mi ní rárá. So aláwọn fẹ́ torí mi nìkan náà lọ́kùnrin. Èmi náà dẹ̀ lákọ̀ọ́bí wọn. So wọ́n fẹ́ kí n fi iṣẹ́ ológun. So bẹ́ẹ̀ mo fẹ́ lọ sí mo fẹ́ lọ ṣe mẹ́sìn. Nígbà yẹn ẹ wù mí. But ẹ̀bùn Ọlọ́run nínú ayé ènìyàn is without repentance. Ohun tó bá máa jẹ ó máa jẹ. Bẹ́ẹ̀ tó o bá ṣiṣẹ́ tọ̀ ó lè má jẹ o. So bí ìrìn àjò àyànmọ́ ṣe rí nìyẹn. So tó o bá ṣiṣẹ́ tọ̀ ẹ ṣiṣẹ́ tọ̀ ìran yín ni Ọlọ́run fi ń gbà fún this line. Tẹ́ bá rántí. So orí agbágbé la wà. Bẹ́ẹ̀ni gbogbo àgbáyé ń wò wá. So téèyàn ò bá ti ṣiṣẹ́ tọ̀ ìran rẹ̀ so ìran ò lè ṣẹ. Ẹ̀bùn Ọlọ́run ni nínú ayé mi ní orin. So àti kékeré a bí mi sínú ìjọ The Apostolic Church ìran ológo ní Kaduna. So ibẹ̀ ni mo máa ń represent. In fact The Apostolic wọ́n fún mi ní scholarship pé anywhere tí màá ti dé. So ẹ̀bùn yẹn ti ń jẹyọ láti inú ayé mi torí pé ọ̀tọ̀ ni ẹ̀bùn, ọ̀tọ̀ ni ìpè, ọ̀tọ̀ lẹ̀bùn tó ní májẹ̀mú, ọ̀tọ̀ lọ́wọ́ Ọlọ́run lórí ayé mi. Gbogbo èèyàn ló lè ṣiṣẹ́ Ọlọ́run ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn lápè. Nehemiah Ọlọ́run ò pé kò pé Nehemiah ṣùgbọ́n torí wípé ó rí pé ṣé Olúwa ń wọ́lẹ̀ Nehemiah dìde ó lọ kọ́ odi Jerusalem. So àdẹ gbàgbé orúkọ rẹ̀ nínú ìwé ìtàn Ògo. So ẹ̀bùn Ọlọ́run ni. So mo wish gẹ́gẹ́ mo padà sórí ẹ̀bùn yìí wípé mo fẹ́ jẹ́ kí n di doctor ṣùgbọ́n ìlérí Ọlọ́run àti oore ọ̀fẹ́ Ọlọ́run sọ pé ọ̀nà mi ò gbà bẹ́ẹ̀. Láwọn ìgbà kan à ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan ó lè mọ́kàn fẹ́ jẹ́ kẹ́ ẹ kàn ṣàlàyé pé ṣé rọ́ ni tàbí tòótọ́. Wọ́n nígbà kan wọ́n lè ti ṣiṣẹ́ bíi bricklayer rí, bíi pé ẹ̀ ń bá yẹn ṣe labour bí àwọn àbáwọn èèyàn pọn mi. Ó níbi tí mo fẹ́ lọ́mọ̀ yẹn o. Wọ́n níbẹ̀ wá ní àwọn kan níbẹ̀ ní ẹnìkan ti rí yín tó ti wá fà yín dìde wípé ẹni tí ń kọrin tó dẹ̀ ṣiṣẹ́ labourer yìí jẹ́ kí n ràn lọ́wọ́. A gbọ́ ni o náà ló yẹ kí n sọ pé ẹ lè sọ pé rárá tàbí kẹ́ ẹ tọ́ wa sọ́nà bóyá irọ́ ni. Mo dúpẹ́ kò sẹ́ni tí ò ní àná kò dẹ̀ sí ẹni tí ò ní ìrìn àjò ìdojúkọ. Ẹni wo ló fẹ́ là láyé tí ò ní ìtàn? Ìwọ̀n wọn kì í pẹ́ parẹ́. So tó bá kẹ̀tì ẹ̀ iṣẹ́ wo ni mi ò ṣe? So torí nínú ìrìn àjò yẹn bàbá mi kú. So he died in 1995. So àti kékeré mo ti ń dágbé. So tí mo ti ń dágbé. So tó bá jẹ́ pé bíríkìlà lásán ni kò bá tiẹ̀ dá mo máa ń ṣẹ́ gítà mo máa digi sẹ́yìn ṣẹ́gi sẹ́yìn mo lè tági ẹ ti ṣẹ́gi máa ṣẹ́gi máa digi máa lọ sí campus máa rú lọ máa lọ sí campus ní àpè nìkan ní maintenance ní campus ní OAU. So ibẹ̀ ni màá ti digi ọparun. So àwọn kórópè náà máa bá mi gbé láti campus náà máa já sí di ọmọ. Àwọn wo ló fẹ́ ra gi? Èèyàn gidi náà kan ló máa ra gi. Owó kékeré. So ṣùgbọ́n Ọlọ́run ti rí ọ̀la mi. Ó ti rí àlá mi.
mo ti rí ìran mi tí mo bá rẹ́ni tó fẹ́ ṣe bí so pé a tẹ̀lé lọ torí mi ò léèyàn mi nìkan mò ń dágbé. So I've been a bachelor right from my tender age. So nígbà tí ìran yẹn ṣẹlẹ̀ so owó tá a bá ṣe níbi labourer la fi máa support ìran wa la máa ṣe gbogbo ẹ̀ tá a bá tagi epo ń gbẹ ìran yẹn ó ń gbẹ wá torí ẹ̀bùn Ọlọ́run ni bí ògo bá fẹ́ dàgbà kì í jẹ́ kí èèyàn gbádùn àfi ó dàbí ọmọ ni bó o bá tí bí àrà tó ń bẹ nínú ayé rẹ ó lè gbádùn you must just die empty. Just have to build that. You just have to. So mo fi sọ pé kọjá oníbíríkìlà. So àṣẹgìtà ṣùgbọ́n kì í ṣe pé bóyá ibi bíríkìlà náà ti fà mí. Ṣé mo ní ṣe bẹ́ẹ̀ ni àbí rárá? No. So mo lè sọ wípé mi ò lè gbàgbé ibi tí mo ti ẹni kọ́kọ́ tó kọ́kọ́ ra instrument fún mi torí mi gbàgbé olóore. Mo gbọ́dọ̀ káàkiri àgbáyé ẹni tó kọ́kọ́ ra instrument fún mi òun náà ni Dickness Ronke Akinsanya. Ìyáàfẹ́. She saw me when I was singing and it was very powerful. It was very awesome. Naka ko engine rẹ̀ kó fún mi. Àwọn náà ni asanwó first studio tí mo kọ́ lọ. Album tẹ̀sí náà àṣẹ ọ̀rọ̀ náà ni. And to the glory of God, to the glory of God. Adúpẹ́ lónìí wípé Ọlọ́run ṣàánú wa. Wọ́n wà ní báǹdì yín nígbà kan. Bẹ́ẹ̀ ni wọ́n sì wà ń bẹ̀. Ẹni tí mo ń sọ yìí lọ́wọ́ wà ní UK. Torí ìgbà kan wọ́n dẹ̀ tún lọ sí London. Mọ̀mọ́ nígbà kan máa ń rí wọn ní orí stage kí ló ṣàfihàn wọn mọ́. Ẹni tí ò gbélé mo léèyàn wà ní UK. Kò ṣe pé báyà pé ní tí wàá. No. Àwọn náà máa wò mí báyìí. So kò sí anything tábà ní program àlejò lọ tí wọ́n bá lẹ́yìn. Láwọn àsìkò kan wà awuyewuye kan wáyé lẹ́yìn náà lẹ́ni kí n béèrè. You are free to torí tí n bá ti béèrè lọ́wọ́ yín káàkiri gbogbo àṣẹ máa ń béèrè nìyẹn ẹ̀yin lẹ sọ pé rárá tàbí tòótọ́. Ìgbà kan awuyewuye kan wáyé wípé kò fẹ́ sí rẹ̀ pọ̀ láàrin ẹ̀yin àti keyboardist yín gbà yẹn Olúmídé Alágbára. Torí well, actually Olúmídé Alágbára. To the glory of God kò sí awuyewuye kankan náà. Nígbà yẹn ni mo fẹ́ kẹ́ sọ. Nígbà yẹn kò sí náà. Ní tó ṣẹlẹ̀ ni wípé nígbà tó ọmọ ń play keyboard fún mi so ọmọ ń play keyboard fún mi and nígbà tí ó dẹ̀ ta kókó fún àwọn náà láti ní bàbí tí wọn. No, to the glory of God ayé tí ènìyàn ò bá dìde nípasẹ̀ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kò ráyé wá. So to the glory of God and I thank God for his life and I thank God for where the Lord brought him. Bóyá n táwọn èèyàn fi wò pé bóyá awuyewuye pé bóyá olùdá bàǹdẹ̀ tiẹ̀ sílẹ̀. No, but ìgbà yẹn it's a musically oriented láti ilẹ̀. But kíni kan mo fẹ́ jẹ́ kẹ́ put me through mi ò fẹ́ lọ yín lọ́fun púpọ̀. But ìgbà kan mo rántí àbúrò yín làwọn jẹ́ dáadáa. Ẹ̀yin lẹ bí wa. ní Anglican Church Holy Trinity Anglican Church kíni kan ṣẹlẹ̀ ń gbà yẹn bóyá ṣe rántí. Ẹ wà lórí ọ̀tà ẹ ń kọrin ẹ wá ní kí gbogbo àwọn yẹn dìde but àwọn yẹn ní àwọn bọ̀dọ̀ Olúmídé ò dìde ń gbà yẹn. Àbọ̀yẹ máa ń notice pé tẹ́ bá ń ṣe ministration lọ tó bá yẹ kí gbogbo àwọn olórin ẹgbẹ́ yín yòókù dìde tí wo àwọn yòókù dìde àwọn lé àwọn bọ̀dọ̀ Olúmídé ò kì í dìde ń gbà yẹn. No. Bí èèyàn bá dìde bí ò dìde yín ò dá ìrìn Ọlọ́run. Bọ̀ lọ́kàn yín gbà yẹn ìkùnsínú díẹ̀ wá. No, èmi kódà èmi ò tiẹ̀ mi ò ìtẹ́sọ èmi ò tiẹ̀ rírò láàrín ló fi jẹ́ pé ẹni bá ń gbọ́ wọ́n ní wọn kì í jìnnà. Náà la fi sọ wípé ṣé tòótọ́ àná. No, nothing like that. In fact mi ò tiẹ̀ gbọ́ eléyìí rí so nothing like that. In fact sincerely a sì ti jọ pàdé lóru òní mọ́júmọ́ ní program kan so we are very fine we are very oníkálukú ń lọ tiẹ̀ ẹ̀bùn wọn ó yàtọ̀ sí ẹ̀bùn mi ẹ̀bùn tiyín ó yàtọ̀ sí ẹ̀bùn tèmi so kò sí ni a lè jọ máa kọrin tó jẹ́ pé everybody oníkálukú ló ní pattern bó ṣe ń kọrin tiẹ̀ so gbogbo ayé mọ pattern tèmi gbogbo ayé mọ pattern tiwọn so Olúmídé so àtàṣe ọ̀rọ̀ so ọ̀tọ̀ ní pattern bó ń ṣe ń kọrin ọ̀tọ̀ ní pattern tó ń ṣe ń kọrin so ọ̀tọ̀ọ̀tọ̀ ni so ẹni bá wá that's why ló fi jẹ́ pé ẹni bá máa lọ́la wọn kì í fi gágbága. They don't compete. They don't compete with
so that's me. And you know. Inú mi dùn tẹ́ bá wò dáadáa ojú ọ̀rọ̀ yẹn funfun kọ́mọ ní dúdú bẹ́ẹ̀ ni lọ́jọ́ wo nínú yín báyẹn jùlọ láyé torí tẹ́ bá lẹ́ẹ̀ní nídìí iṣẹ́ orin màá ní bọ́yẹ̀ ìfẹ́ sọ ni tó yẹ pé owó òkè báyìí omi fẹ́ jábọ́ lójú yín ṣọ́wà. Kò lè mọ̀ sí kí ló ṣẹlẹ̀? èmi àti Olúmídé náà mi ò lè rántí ọdún yẹn nípa orí ọ̀fẹ́ Ọlọ́run 2026 ló máa pé 33 years tí mo ti ń kọrin. So kìnní kan ti ń jẹ kìnní kan náà ló ti pẹ́. So mo rántí ọdún kan tó jẹ́ pé kò sí fóònù kò sí nǹkan kan èmi àti Olúmídé àtàwọn èèyàn wa jọ lọ sí program ní ọ̀nà Oǹdó. Mi ò lè gbàgbé wá ti rí Olúmídé wá ní my people ó ti yé wa. Kí ló ṣẹlẹ̀? Àwọn ọmọbìnrin la kójọ nǹkan kan bí mọ́tò ṣe lọ bàjẹ́ nínú Agádáńgbó nìyẹn. Ẹ̀yin ò ní tí ní mọ́tò rárá. Ló ayé ìgbà yẹn ayé 19 ní kì í ṣe àti ìwọ 2000. So to the glory of God inú igbó la sùn àwa bíi 16 àtàwọn bẹ́ẹ̀ ni àtàwọn obìnrin inú igbó la sùn mọ́jú. So nígbà táwọn tó pè wá fún program wọn rí wa ìdájí náà wá mọ̀ kò sí fóònù pé láti connect one trace wá bọ̀ mọ́tò ti bàjẹ́ nù kó lè ṣe wá. So gbogbo mi ò lè sùn mọ́jú torí mo wá wo gbogbo àwọn ọmọ ọlọ́mọ tá a kó lọ tí a ṣe gbogbo inú gbọ́ àwọn obìnrin àtàwọn ọkùnrin àti ṣe ìlú orílẹ̀-èdè sì dágbà yẹn ìṣàyè bandit. So alágbára Olúmídé wọ́n kàn fọwọ́ bo keyboard wọn báyìí ni. Keyboard làwọn. So ó jẹ́ nínú ìrìn àjò ayé mi tí mi ò lè gbàgbé. So tó jẹ́ pé mo máa ń rántí wípé tó bá lọ jẹ́rù sí i ni àwọn tó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. To God be the glory. Ọlọ́run dára sí wa. Tẹ́ bá wà wò dáadáa ọjọ́ wo nínú yín dùn jùlọ rí láyé? Tó jẹ́ pé ẹ fẹ́ lè sùn kílẹ̀ tó mọ́ débi pé ẹ wò pé irú èmi náà ṣọ́wà. Mi kì í fẹ́ sọ àwọn ògo tó jẹ́ pé ọkọ̀ payé lẹ́rìn. Níjọ́ tí mo kọ́kọ́ gun plane tí mo wà nínú plane fún wákàtí 9. Kọ́ńtì wo lẹ́nu gbà náà? Mi ò ní ìdí ẹ fẹ́ sọ. Ọdún tó kọjá lọ mo lọ sí kọ́ńtì 5. Àwọn Asian country British Airways ni mo wà. So to the glory of God. And níjọ́ yẹn ni ọdún yẹn ni mo gba orin yẹn. Mo wo bí tó ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni mo wo bí tó bá dé bí èmi ò bá ṣí láti yìn ọ́ á jẹ́ pé mo yá láìmúre. So Ọlọ́run fún mi ní orin yẹn. So mo kà wá wò pé èmi lè yìnbó náà gbóúnjẹ fún nínú Turkish Airlines. sọ̀rọ̀ yẹn púpọ̀ torí omi ti fẹ́ mọ jábọ́ lójú mi. So nínú Turkish Airlines. So èmi ní òyìnbó ń gbé oúnjẹ fún mo wá wò báyìí. So kì í ṣàkọ́kọ́ kì í ṣẹlẹ̀ kejì kì í ṣẹlẹ̀ kẹta. Omi máa jábọ́ lójú So to the glory of God Ọlọ́run ṣojú rere sí mi ní ọdún tó kọjá àlè mo sì lọ àwọn kọ́ńtì 5. Ṣùgbọ́n tẹ́ bá wò dáadáa à ń bi nígbà míì orin yín tẹ́ kọ yìí mo wo bí tí mo ti bẹ̀rẹ̀ mo wo bí tó bá dé orin yẹn trend lórí social media. Àwọn kan ní ṣé báwọn kan drag ẹ pé wọ́n gbé orin yín? No. Torí àwọn kan máa ń drag orin. Kí la fẹ́ drag orin fún? Bólúwa bá fi àwọn ẹ bá wá yin Olúwa hallelujah ṣe bẹ́ẹ̀ àwọn kan ló kọ. Àfọpẹ́ fọ́lọ́run tí gbogbo ayé ń kọ ṣe bẹ́ẹ̀ àwọn kan ló kọ. Ìgbàgbọ́ mi dúró lórí wọn lẹ́yìn tó kọ orin yẹn gan ìyàwó ẹ̀ kú gbogbo ẹ̀ ẹ jẹ́ àtòdodo Jésù. Bí Ọlọ́run bá fi orin mi ṣe ọ́ lóore ó máa kọ́ ẹ wo orin tó ń trend lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run tí ò dá mi rí o mo ṣe ń bọ̀ bẹ́ẹ̀ yẹn. ó ṣe Ọlọ́run tí ò dá mi rí o mo dúpẹ́ oore. So ẹni tó bá wà bless nígbà tẹ́nìkan kọ́ wọn ní ẹnìkan ti kọ́ ẹ̀ máa wù. So ẹnìyẹn wá tag mi it's a blessing. Àwọn oná ò jẹ́ sọ pé n tó kàn ṣẹlẹ̀ ní wípé má kọrin mi kọrin tó bá kọrin mi má sọ pé wọ́n lo compose. Kọ́ mọ́ sọ pé òun ló ní.
so to the glory of God ẹ wo gbogbo àwọn kò sí àwọn artist tí wọ́n ìkọrúkọ mi kọ orin mi rádà ẹ bá lọ program mi gan wọ́n á ti kọ gbogbo orin mi àánú ló gbé mi débi ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ló sọ mí dọmọ ogun ayé kò borí mi o ibi mo dé iṣẹ́ rẹ ni so wọ́n á ti kọ gbogbo orin mi olúwa 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 so wọ́n á káwọ́ báyìí ibi tí mo lọ lára gan wọ́n ti kọ gbogbo orin wọn ẹ̀yin náà dé wà ní àmọ́ wà níbẹ̀ so ògo kan nìyẹn wípé ayé wa ní ipa tí wọ́n bá kọrin ẹ máa dúpẹ́ lọ́wọ́ lọ àìmọye orin tó dùn tí ayé ò kọ ìyẹn túmọ̀ sí wípé ayé rẹ̀ lápá ni. àwọn kan ní Christian ẹlẹ́gbẹ̀ẹ́ wọ́n ní ẹnìkan lẹ̀ ń báwí bóyá ẹ̀yin náà ti gbọ́ wọ́n ní àwọn kan lẹ̀ ń báwí bóyá ẹ̀yin náà gbọ́rọ̀. ìrìn àjò Christian ẹlẹ́gbẹ̀ẹ́ àdìtú ni mo rántí wípé ní 2006 lórí yẹn jáde. ó dàbí ó jáde pẹ̀lú kí ni orúkọ ábọ̀mù yẹn. orúkọ titun. ibẹ̀ ni ẹ̀mí kìíní kan sí ilé gbogbo so mo ti parí àlùjọ Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ láti ṣe praises dáadáa mo ṣe praises dáadáa mo ti parí àlùjọ kan nígbà yẹn carpet ni mo fi ń sùn nílé ọ̀dọ̀ mi. sígbà tẹ ṣe Christian lẹ́gbìn. no carpet ló wà nílé ọ̀dọ̀ mi rádà carpet. nígbà Christian lẹ́gbìn. carpet so carpet mo ní bẹ́ẹ̀dì mo ní fóònù. bọ̀ kò sí ẹ tí sọ pé. ilé olóògùn ṣì wà gbà yẹn. so Ọlọ́run ṣojú èsì mi so bí mo kàn ṣe dọ̀bálẹ̀ kí n máa pray mo kàn gbóhùn Ọlọ́run wípé mo fẹ́ fún ọ ní orin tí ó mì ayé. So mo dẹ̀ gba orin yẹn láàrin ìṣẹ́jú mẹ́wàá. bá kọlẹ̀. mo dẹ̀ kọlẹ̀ láàrin ìṣẹ́jú mẹ́wàá. ẹ mọ̀ pé àwọn ayé ìgbà yẹn làwọn fóònù Motorola. kò ṣe rẹ́kọ̀d. àwọn fóònù ní pàtẹ́wọ́ àwọn fóònù alátẹ́nà. so we are not that whatever. So láàrin ìṣẹ́jú mẹ́wàá to the glory of God àdẹ̀mbálọ̀. ṣùgbọ́n nígbà tó di 2009 gẹ́gẹ́ lọ́rùn gbé orin yẹn jáde. ẹ ti ṣe album yẹn ti pẹ́. God bless you. kò trend dáadáa. so ẹnìkan ló gbọ́ ní UK so marketer mi láti UK. mo ṣe ń bọ̀ lórí ọ̀rọ̀ marketer. so náà ti wá market iṣẹ́ yẹn káàkiri all over the world. so orin yẹn jẹ́ orin tó gbé mi jáde tó gbé mi dìde ó sì ti ń bùkún àwọn ènìyàn títí dọ̀la. mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n ti kọsẹ̀ tí wọ́n ní ìfarapa nínú ìrìn àjò tó jẹ́ pé orin yìí ló gbé wọn dìde orin yìí ló jẹ́ kí n mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè káàkiri gbogbo àgbáyé. So to the glory of God ó jẹ́ ìbùkún Ọlọ́run tí Ọlọ́run fi rántí mi nínú iṣẹ́ wọn. ọ̀rẹ́ tẹ báwo dáadáa mo fẹ́ kẹ́ kọ Christian ẹlẹ́gbẹ̀ẹ́. àwọn words kan àwọn wordings kan wà mẹ́ẹ̀dẹ́bí pé kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. mo fẹ́ kẹ́kọ́ máa tọ́ọ̀chì ibẹ̀. ìwọ̀n gangan lọ̀rọ̀ yìí bá wí Kristẹni ẹlẹ́gbìn ẹ̀wẹ̀gbìn nínú àgbo ìjọ mi ewúrẹ́ láàrin àgùntàn jáde lọ ká má ṣe kà ọmọ wọn mọ́ Kristẹni ẹlẹ́gbìn mo kọrin kan nígbà kan pé ọkàn ẹlẹ́gbìn láàrin ènìyàn mímọ́ ènìyàn lè wà nínú ìjọ kó sì jẹ́ olórí alágbèrè. Ènìyàn lè wà nínú ìjọ kó sì jẹ́ bàbá yáleyále ọ̀ṣà ẹlẹ́gbìn ó lè má tako ẹ̀bùn ayé wọn. àwọn kan máa sọ pé ó lè má tako ẹkùn. ọ̀ṣà ẹlẹ́gbìn that's gift. ó lè má tako ẹ̀bùn ayé wọn. bí tí mo fẹ́ lọ náà nìyẹn. akọrin ẹlẹ́gbìn ó lè má tako ẹ̀bùn ayé wọn. gift ayé wọn. bẹ́ẹ̀ ni gift. ó sọ pé ọ̀tọ̀ lẹ̀bùn ọ̀tọ̀ ni owó Olúwa. ọ̀tọ̀ ní ìpè tó ní májẹ̀mú. wọ́n tún lè máa fèdè fọ̀ wọ́n ń kọ́ èdè fífọ̀ sábàrà wọ́n máa ń kọ́. wọ́n tún lè máa fèdè fọ̀ ṣùgbọ́n ayé wọn kún fún ẹ̀gbin. láwọn ẹlẹ́fẹ̀ẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ á bá ọmọ ìjọ sùn kó tó inú first year àbí inú ọ̀sán yóò tún gorí pẹpẹ. látùmọ̀ wàásù. So we are in a generation of pollution. Pollution everywhere. jáde lọ. jáde lọ ká má ṣe kà ọmọ wọn mọ́ Kristẹni ẹlẹ́gbìn. bàtẹ́ ṣe álbọ̀mù yẹn jáde owó wọlé ńgbà yẹn.
no owó we are not. ẹ kàn ṣe é mo kàn ṣe náà ni wípé ká tiẹ̀ fi ní ipa. láì nírètí kankan. so no. bọ̀ kí ló ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti first marketer yìí? ẹ rí i wípé bí ọjọ́ ṣe mọ́ lójúmọ́ mọ́ so láyé ìgbà táwa ń sọ yìí cartridge gbogbo ẹgbẹ́sẹ̀ tí so ó yí sọ́dọ̀ CD nígbà ní ìsìn báyìí kò sí CD mọ́. kò sí gbogbo ti di memory card. so marketer mélòó lẹ gbúrò mọ́ ní so there is no more market. wọ́n lẹ́yìn àti marketer yín jàǹbá yìí. No. ó ní kẹ́ ṣe record kan gbà mí. àmì àti marketer ò àjà no agreement wa ó dẹ̀ overdue and to the glory of God ayé ò dúró ayé ń sún síwájú so ayé ń sún síwájú ayé ò dúró so ayé ń sún síwájú so ayé ń sún nígbà tó bá yá ń sìn ẹ gbogbo àwọn fóònù ń sìn nígbà tó bá yá gan ni àwọn graphic designer ò ní sí mọ́. àwọn kan sọ̀rọ̀ kan ẹ má bínú because mo mọ̀ pé ẹ̀yin náà yọ ọ́ bí abẹ́ bẹ́ẹ̀ bí sí ẹ má bínú àwọn kan sọ̀rọ̀ kan nígbà kan wọ́n ní time kan èmi náà dẹ̀ mọ̀ nígbà yẹn ọ̀pọ̀lọpọ̀ concert tẹ máa lọ ń gbà yẹn kì í ṣe gbogbo ẹlẹ́ sábà máa ń bèèlì àwọn yẹn. bẹ́ẹ̀ni ìgbà míì wà tó yẹ pé I still remember Tenera Boss ó ti pẹ́ gan-an tó máa gbé yín wá ń gbà yẹn gbóògbà yẹn ẹ̀ kì í bíìlì tààrà ṣé ọ̀rọ̀ ni àbí tòótọ́. bẹ́ẹ̀ni ìtara ilé Olúwa ń jẹ wá gan-an nígbà yẹn ni wọ́n sì ń jẹ wá ní ìsìn. mo ń sìn mo mọ̀ pé ẹ bá fẹ́ pè yín sí. ẹ bá fẹ́ pè mí ó máa ṣiṣẹ́ lórí logistic tó máa gbé wa ẹ ṣébi tó ti ń ta epo ní 1,000 something 1,300 ṣébi tó ti ń tepo 1,300 kí nǹkan wa lọ at least mo lè lo bóyá epo torí pé ọmọ bọmba wa máa lọ bóyá epo ó depend lórí tẹ́ bá ń lọ. so and to the glory of God àwọn tí mo kó kiri they are family men family women wọ́n máa gbowó so ọ̀pọ̀lọpọ̀ tó lọ read in school nìyẹn ẹgbẹ́ tó read the profession so a gbọ́dọ̀ fún lówó ẹ̀ so láì sí nǹkan yẹn àwọn iṣẹ́ ìránṣẹ́ ò lè tẹ̀síwájú so bó ṣe rí nìyẹn. ṣùgbọ́n gbà tí mo ń sọ yẹn ní ẹnìkan pè yín gbà kan ó dàbí kó fẹ́ fẹ̀gbẹ́ lọ inú àwọn ìránṣẹ́ Ọlọ́run. actually bẹ́ẹ̀ ni àìmọye tá a ti rí mo ti lọ program kan tó jẹ́ pé gbọ̀n sórí ọ̀fẹ́ àti pastor gbogbo wọn kàn disappear. dúró ṣé ẹjọ́ sọ̀rọ̀ owó ń gbà yẹn ni. àjọ sọ̀rọ̀ ẹ mọ̀ pé ẹni yìí á bless yẹ ṣe rí tí ìbá ṣe rí. mo fẹ́ kẹ́ rẹ́rìn ni ó ní rí sí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí yẹn ń pa èmi gan lẹ́rìn. ṣe rí mi ò bú àwọn tó ń charge torí ènìyàn burúkú ló bọ èèyàn rere jẹ́ ẹ wọ́n rù tèmi náà ẹni tí mo lọ bá ṣe prógráàmù nígbà sórí ọ̀fẹ́ àfi pẹ́ ló kó sínú mọ́tò rẹ̀ àfi láì ló dẹ̀ mo ráǹtì mọ́tò wá ni. bó lẹ ṣe wá ṣe ń jọ yìí. mo lọ yáwó náà ni mo fi sanwó àwọn èèyàn ṣùgbọ́n Ọlọ́run san fún mi lónìí àdẹ̀gbúrú irú ẹni bẹ́ẹ̀ mọ́. gbúrú ẹni bẹ́ẹ̀ mọ́. so má ṣe ibi jẹ́ kí ẹnikẹ́ni tó bá wá sórí pẹpẹ rẹ jẹ́ ó yọ̀ kó tó lọ. àwọn kan máa ń sọ̀rọ̀ kan mo fẹ́ kẹ́kàn sọ pé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn kan máa ń sọ wípé tí wọ́n bá pe instrumentalist tàbí bí ìrarú àwọn olórin wá sí church láti wá kọrin pé kò yẹ kí àwọn ìránṣẹ́ Ọlọ́run pé kò yẹ kan fún wọn lóko wọn ṣiṣẹ́ fọ́lọ́run. rárá mo fẹ́ kẹ́ put wa mo fẹ́ kẹ́ sọ pé ṣé ó yẹ kan charge. bẹ́ẹ̀ ni ṣé ó yẹ kan fún wọn ní nǹkan kan dẹ̀ charge bẹ́ẹ̀ ni. actually na ó ní bí Ọlọ́run ṣe ń darí òǹkálukú àwọn kan wà á máa charge èmi máa béèrè ni pé ẹjọ́ kí lẹ fẹ́ ṣe fún wa. ẹ ṣì ń béèrè bẹ́ẹ̀ náà tí ní ìṣègùn ẹ̀kan máa sọ pé 3 million. rárá máa sọ pé kí lẹ fẹ́ ṣe fún wa tí mo bá rí i pé n tẹ́ fẹ́ ṣe fún wa ó lè finance ìrìn àjò yẹn máa wá. àmọ́ rẹ̀ tí níbi tẹ́jẹ́ pé àwọn kan tó jẹ́ pé Olúwa ní pé mi ò gbọ́dọ̀ mọ́ lọ tó jẹ́ yé pé mo ti dá owó padà fún yẹn bẹ́ẹ̀ náà Olúwa ló sọ pé kí n dá padà. lónìí kí n dá padà kí ṣe kówó yẹn o. bẹ́ẹ̀ ni wọ́n san owó mi tí mo ní pé tán náà fẹ́ pẹ́ nígbà tí mo débẹ̀ mo rí wípé àwọn wọ̀nyí wọ́n dira ni. kí ló dé. wọ́n dira ṣe program tipátipá náà fi rí owó yẹn tán san fún mi mo wá débẹ̀ ẹ̀mí Ọlọ́run sọ fún mi wípé torí wípé wọ́n ṣáà fẹ́ kí n wá. fẹ́ rí ní fẹ́ rí ìwà láàyè Ọlọ́run bẹ́ẹ̀ yẹn nípasẹ̀ mi so wọ́n wá lọ mo rí wípé wọ́n dira ni so bí mo ṣe wọ ọbẹ̀ Olúwa sọ mi pé àwọn tí wọ́n gan ṣe tó yẹ kó o ṣe fún rèé ó ní mo dẹ̀ dá owó wọn padà. ẹ dẹ̀ lọ. mo dẹ̀ fún àwọn band boys. mi ni mo ṣètò àwọn band boys mi àìmọye bẹ́ẹ̀ tí mo máa ń ṣe. so màá dẹ̀ ṣètò
àdéhùn ni wà sẹ́tù wọn torí ọ̀pọ̀lọpọ̀ bó ṣe jáde yẹn ó ti ní tó ti fi ìrìn àjò yẹn sọ wípé bóun ṣáà ṣe jáde báyìí òun ó ti rí nǹkan kan mú bọ̀ wálé wọ́n já wọn tàn mọ́ so nǹkan tẹ́ ń sọ ń sìn ó ní wípé tí wọ́n bá pe àwọn instrumentalist wa àwọn church pé ká má sọ pé orí ọ̀fẹ́ Jésù kò sòlò rárá ká fún wọn ní nǹkan ẹlòmíì máa gbé ẹlòmíì aṣọ lẹlòmíì fi bo in tó là kọjá kò sí nǹkan kan tó jẹ́ wípé ẹlòmíì máa lọ yá owó báìkì ni láti wá síbi program dáadẹ̀ tí mo retí wípé ẹ jọ̀ọ́ bí tí ẹ ṣe nǹkan kan ká bá mi lélẹ̀ dákun má ṣe jẹ́ kí omi jẹ́ alágbàṣe kó kàn lọ kó gbẹ láìsí wípé o bless ẹ. ṣùgbọ́n nínú àwọn band boys yẹn àtàwọn tó ń bá yín ṣe àwọn kan wà ń gbà káàrí wọn mú àwọn bíi twins. bẹ́ẹ̀ ni kí miss wọn gbà mí. actually mo pàdé ẹ̀ ní jẹrin mo pàdé ẹ̀ ní jarun mo á sọ nípa ẹ̀ pé mo dáadáa lọ́mọ yìí ní ìgbésọ̀ to the glory of God. ìbẹ́ta lẹ́dẹ̀ẹ́. to the glory of God sẹ́ẹ̀tì kí n sọ pé sẹ́ẹ̀tì karùn-ún ni mo gbé rìn báyìí. àwọn sẹ́ẹ̀tì kan wà tí wọ́n ti marry tí wọ́n ti travel. wọ́n ti lọ sẹ́ẹ̀tì àkọ́kọ́ sẹ́ẹ̀tì ẹ̀kejì sẹ́ẹ̀tì ẹlẹ́kẹta sẹ́ẹ̀tì ẹlẹ́kẹrin ni mo wà ń sìn. to the glory of God ọmọ 33 years náà. ó ti rẹ̀ jìnnà. ó yẹ tó bá ti jẹ́ pé bóyá ó tètè marry ó yẹ kó yẹ tọ̀jálẹ̀. bọ̀ kí ló fa ìjà láàrin àti oní talking drum yìí tó ń lu gángan tó ń pa ẹran. Rárá o kò síjà o. torí wọn bá ń ṣe pọ̀ mọ́. kò síjà rárá. kí ló ṣẹlẹ̀. rárá o. ó ní mo sọ pé àwọn generation. torí ìgbà yẹn ẹjọ́ bẹ̀rẹ̀ ni. jẹ́ kí adarí ní nǹkan kan yìí wípé gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ìwọ̀n lè dúró tì ọ́ láéláé. adarí nìyẹn. bẹ́ẹ̀ni that is a good leader. You have an impact in their life. Má mú wọn gẹ́gẹ́ bí amúnisìn tí oníkálukú bá fẹ́ lọ jẹ́ ó lọ torí pé tá bá jẹ́ èèyàn lọ́la wọn á rántí ẹ̀ wọ́n máa tọ́ka ẹ̀ so gbàgbọ́ nínú ìdìde wọn. ṣégbà tí wọ́n lọ ń gbà yẹn wọ́n lọ freely ni. wọ́n lọ freely yìí ká torí iṣẹ́ wọn. bẹ́ẹ̀ ni àánú àlèmọ́ aṣọ nìkan ló lọ ni kì í ṣe nìkan. because nǹkan táwa gbọ́ngbà yẹn ni nǹkan táwa gbọ́ngbà yẹn ṣe mọ̀ pé mo sọ pé ó lè jẹ́ bẹ́ẹ̀ ó lè má jẹ́ bẹ́ẹ̀ nǹkan táwa gbọ́ngbà yẹn ni pé ìjà ni wọ́n fi lọ. rárá o. ok wọ́n kàn lọ freely ni. nǹkan kan ni ó ṣẹlẹ̀ téèyàn ó fi lọ nǹkan kan ni ó ṣẹlẹ̀ ọlọ́run á fi ẹlòmíì lè ní pé àìmọye ọmọ mi ló ti ṣe àbọ̀ àìmọye ẹlòmíì gan yẹ bẹ́ẹ̀ ni ọmọ rántí ọmọ kan tó ṣe àbọ̀ ẹ̀rù bà pé ẹ kò fẹ́ sọ fún mi èmi náà ti gbọ́ torí bí mo ṣe gbọ́ yẹn kó má jẹ́ pé ìyẹn ni ó da àjẹ́ńdà rẹ̀ o so mo kàn ń wo níjọ́ lọ́ọ̀chì yẹn mo sì lọ. kò mọ̀ bọ́ọ̀lù ẹ ṣe gbọ́. àwọn kan sọ fún ìjọ tó ti ń ṣe kí ni mo ti gbọ́ so mo dẹ̀ lọ so mo dẹ̀ lọ so that's why ló fi jẹ́ pé ẹ má fi ibi san ibi àwọn kan tó bá àwọn ẹni bá ti mọ̀nà jẹ́ kó pù tẹ́ sí ọ̀nà so that ìrìn àjò rẹ̀ á fi yá nígbà mìíràn ṣẹ́gẹ́ kò sí ọmọ kan sọ̀rọ̀ ẹ̀kan lẹ́ẹ̀kan so tó bá lọ ibì kan tó bá sá ti dákọ̀ mi ó máa gbàṣẹ́ tó bá lọ ibì kan tó bá ti dákọ̀ mi yóò gbàṣẹ́ so ó ń jẹ ọlá Ọlọ́run lára mi wọ́n máa chi bẹ́ẹ̀ ni so bó ṣe rí nìyẹn so àìmọye àwọn ọmọ mi tó wà káàkiri tó lọ́n ti lò mí fún láti dìde so bó ṣe rí nìyẹn ènìyàn lè wà lọ́dọ̀ rẹ láéláé má dẹ̀ bínú sí ẹni tó bá lọ kúrò lọ́dọ̀ rẹ ọgbà mìíràn wà Ọlọ́run máa ń ṣe kí wàá yé rẹ gan kó lè tẹ̀síwájú ni. kíní kan ṣẹlẹ̀ níbi ẹ má bínú ká tó máa lọ kíní kan ṣẹlẹ̀ níbi mo lè fẹ́ sọ pé ó lọ bí 25 years. bóyá ṣé àwọn band boys yín lọ́yìn ẹ̀pẹ̀ ńgbà yẹn tí wọ́n wà ẹ̀yin lẹ play keyboard fúnra yín gbà yẹn mo sì lè rántí dáadáa ẹ̀yin lẹ play ní Dàbòsólé grammar school nígbà yẹn ẹ sì lè gbàgbé ni ẹ̀yin fúnra yín lẹ play keyboard yẹn because I know you can play keyboard by then mi ò wá mọ̀ bọ́yẹ ṣe ń play the same nígbà yẹn ẹ̀yin lẹ play ṣé àwọn band boys yẹn sán láwọn wà ńgbà yẹn ni ọ̀rọ̀ tí mo sọ yìí bọ́yẹ ti gbàgbé. mi irú ẹ̀ ò tí ì ṣẹlẹ̀ sí mi rí ní tí mo lè sọ pé ó ṣẹlẹ̀ ní wípé onígangan nígbà tí mo ti pẹ́ nígbà tí mo ti bẹ̀rẹ̀ tí mi ò tiẹ̀ tí ì ní band
tí mi ò tí ì ní onígàngàn tó stable ni mi ò lè ìyẹn nìkan ló ṣẹlẹ̀ mo ti fún un lówó ẹ wá gbowó owó gángan wá gbowó gángan gbowó gbogbo àti ó ti gba play bòmí bọ́ọ̀lù ẹ̀ ṣe wá ṣe lọ́jọ́ yẹn. a ṣe lo digital a ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n ibi tí mo ti rí Ọlọ́run ní ìṣèlú so a bẹ̀rẹ̀ eré pẹ̀lú digital pitipiti nígbà tó tó 30 minutes mo kàn rí ọ̀gá tó jẹ́ ọ̀gá tó jù lọ ó kàn rìn wá ni. ó kàn rìn wá mo kàn wẹ̀yìn báyìí ó kàn play gángan fún mi ó ní òun kàn kọjá lọ àṣẹ ìròyìn ló ń kọ́ ní tí ó sì gángan ó sáré ló ń gbé báyìí ṣe wá. wá surprise yín. so níbi tí mo dé lónìí mi ò lè gbàgbé ẹ̀ nínú ìrìn àjò mi. ní ẹni tẹ́ ẹ tó sọ yẹn. bẹ́ẹ̀ ni so mi ò gbàgbé oore tó ṣe fún mi. ṣé ẹ lè dárúkọ ẹ. mo fún yín lórí ẹ̀fẹ̀ láti dárúkọ ẹ. oríire ló ṣe. mo ti gbàgbé. ọmọ bíbí ìlú yìí náà ni wọn. ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ so mo ti gbàgbé. bóyá tẹ bá ṣe ọ̀rọ̀ tí màá fẹ́ kẹ́ dàgbé. àjọṣepọ̀ wo ló wà láàrin àti Elijah Akitunde. mo rí pé album kan mo rí nínú album kan tẹ́ jọ ṣe album yẹn lágbára gan. ẹ bá mi jà ó náà wà kí ẹ bá mi jà ẹ lè gbógun tì mí nínú ogun yẹn lèmi ń gbógun ṣùgbọ́n kí ẹ lọ mọ̀ kálẹ̀ ò bá mọ̀ tẹ́lẹ̀ bí Jésù bá ṣì ń gbé nínú mi ẹ ò lè borí mi abẹ́rẹ́ lọ ọ̀gá ló ń pè mí lọ́wọ́ báyìí. bóyá ká ṣe so he is my friend èyàn ò lè mọ́ wà nínú ìrìn àjò ògùn kó mọ́ lọ́rẹ̀ẹ́ ọ̀rẹ́ tẹ́ ẹ jọ mọ́ra yín ọ̀rẹ́ tí ọ̀rọ̀ yín jọ yéra ọ̀rẹ́ tẹ́ ẹ jọ ń rìn bákan náà ọ̀rẹ́ tí ì ṣe pé ọ̀rẹ́ ajínilẹ́sẹ̀ ọ̀rẹ́ tó fẹ́ ìgbédìde ọmọnìkejì ọ̀rẹ́ tí ì ṣe ọ̀dàlẹ̀ tó jẹ́ pé tí ì ṣe káfẹ́ yín sí ni kí inú sí dúdú so to the glory of God ọ̀rẹ́ bí ọmọ ìyàwó wọn àti ìyàwó mi bí ọmọ ìyá àtijọ́ papọ̀ tipẹ́tipẹ́ so to the glory of God àánú ló so wá pọ̀. ṣùgbọ́n tẹ́ bá wò dáadáa ta lè ń wò gẹ́gẹ́ bí aláwòkọ́ṣe bẹ́ẹ̀ mọ̀ páwọn kan ṣe ń wò yín gẹ́gẹ́ bí aláwòkọ́ṣe àwọn Wálé Àjàlá èrò pọ̀ tán ń wò yín gẹ́gẹ́ bí àwòkọ́ṣe bọ́tá lẹ́yìn gẹ́gẹ́ ń wò lókè tọ́jú olórin gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. ẹni bá ní kò sí àgbà kò ní pẹ́ tán. ọ̀rẹ́ náà ló jẹ́ kí n fẹ́ béèrè. so àkọ́kọ́ náà mo gbé Ọlọ́run ga nínú ayé ọ̀gá mi torí mi náà lọ́gàá. ta ló ga yín. Ìdòwú evangelist Tóyìn Ìdòwú. ta ló ń jẹ bẹ́ẹ̀. mi mọ̀ pé lọ́gàá o. mo lọ́gàá ní Èkó so evangelist Tóyìn Ìdòwú I can never forget him ọmọ máa rí mi so to the green fat tó wá ṣẹlẹ̀ àwọn abọ́ mo náà ti kọ́. ẹni tó wá ṣẹlẹ̀ ìyẹn ni wípé mo ti lose contact mo ń wá wọn kiri báyìí mi. ẹ̀mí náà máa fi contact yín lẹ̀ sórí ètò ó possible kan pé yín. mo wá wọn gan so is my ọ̀gá kò rí ibi tó gbọ́dọ̀ dé. obìnrin ni wọ́n. ọkùnrin ni. ẹ̀rọ àwọn orin wọn náà ti kọ́. ìgbà yẹn ti pẹ́ ẹ̀mọ̀ mi tẹ́mi jẹ́ 33 years. so nígbà irú àwọn orin mọ àwọn orin wọn tó ti kọ. àwọn kan máa ń gbèrin lẹ́yìn wọn ni. ẹ ti gbèrin rí. mo máa gbèrin lẹ́yìn wọn. ẹ ti gbèrin rí. bíi ti báwo lẹ ṣe ń gbèrin. máa jẹ́ lẹ́gbẹ̀ fún ọ̀gá náà. no ẹ ti ṣe lẹ́gbẹ̀ẹ́ rí bẹ́ẹ̀ tí o. kí ló dé dáadáa. báwo lẹ ṣe máa ṣe ń gbà yẹn. máa gbèrin ni. ṣé ẹ gbé this first time tí gbogbo àgbáyé gan gbọ́rọ̀ tẹ̀sán. bẹ́ẹ̀ ni mo máa ń gbèrin lẹ́yìn wọn ni. mi máa ń gbèrin lẹ́yìn wọn tó bá dẹ̀ fún wa ní honorarium ní ìgbà sísì èmi náà fún lẹ́wúlò èmi ò tiẹ̀ rántí pé wọ́n máa ń ṣíà. òye yín gbà yẹn. èmi ò jẹ́ ẹgbẹ́ ṣíà. báwo lẹ ṣe ń gbèrin ẹ ń gbèrin. máa gbèrin náà máa gbèrin lẹ́tà sọ fún sọ pé ọ̀gá mi Tóyìn I bless the Lord on the day I met you I bless the name of God. bọ́t gbogbo àtẹ̀ ń gbèrin yẹn kò sí ìrètí. ṣé mo tiẹ̀ mọ̀ pé màá bẹ́ẹ̀ tí ẹ̀bùn wà nínú mi wọ́n kọ́ mi wọ́n tọ́ mi wọ́n ṣe ẹwọ́ báyà ọ̀gá mi ni ọ̀pẹ́ ìwọ ló máa lead báyìí lónìí ìwọ ló máa lead lónìí ìwọ ló máa lead wa treble rẹ yìí soprano rẹ mo gbádùn ẹ jẹ ìwọ ló máa lead lónìí àǹkí náà ni mo dẹ̀ wá lọ síbẹ̀ ni wípé mo fẹ́ kọ́ jìtá tó ló ń play jìtá mo fẹ́ play jìtá so bẹ́ẹ̀ nígbà gbogbo ọwọ́ ta mi. wá kó ní kẹ́ máa gbẹ̀rin. mo máa ń gbèrè nígbà gbogbo ọwọ́ ìka mi fẹ́ bó mo máa ń gbèrè so to the glory of God. bàtẹ́ kò ní dé Apostolic Church ìran ológo gbogbo ẹ lọ Apostolic Church ní Mọdákẹ́kẹ́ wáyé. no. ṣáwọn Apostolic Church wa mọ̀ wò pé mẹ́mbà wa dẹ̀ lọ ṣé àti sọ fún yín rí. inú wọn dùn fún years àwọn kí gbogbo wa kárí gbogbo church gẹ́gẹ́ bí ìjọ rẹ̀ ká má rí gẹ́gẹ́ bí ìjọ wa ìjọ mi
níjọ́ bá ti rí church bí ìjọ ọjọ́ náà láti fail ṣùgbọ́n ká máa rí ní ìjọ ni torí pé kò sí ìjọ lọ́run. àjọṣepọ̀ olówó láàyè àti Esther Ìgbẹ́kẹ̀lé torí mo mọ̀ pé close dáadáa. gbogbo olórin pátá they are all our friends. Tọ́pẹ́ Àlàbí ńkọ́? They are all our friends. Ìyá nìyẹn o mo respect o. Màmá ní Àkúrẹ́ ńkọ́? Yàbí sí Aláwìyé torí mo mọ̀ pé àjọṣepọ̀ wà ìyá náà nìyẹn o. I respect her. ọjọ́ tẹ pàdé bàbá ẹ̀ sí Káyọ̀ Olúbóyè bó ló ṣe ṣẹlẹ̀? ọjọ́ yẹn ti pẹ́ àbí ìsinmi náà ti pẹ́ lọ́dọ̀ bàbá ó ti ń lọ bíi 30 years. bàbá ẹ̀ sí Káyọ̀ Olúbóyè báwo lẹ ṣe pàdé? ìyá àfẹ́ ológun náà mú mi mọ bàbá ẹ̀ sí Káyà. ẹ̀yin gbogbo ọmọ wọn. so àti bẹ́ẹ̀ ni àjọ máa ń lọ program so over 30 years mo ti wà lọ́dọ̀ bàbá ẹ̀ tí mo ti ń lọ láyé ìgbà tí mo lé ẹ̀ sí Káyà tí wọ́n lo pijó. lẹ́tìjọ́ wà. pijó so àwọn tó bá gbọ́ mi ìwọ tó bá dé bá pijó. àwọn yẹn ló máa mọ ẹ̀yìn gbà yẹn. àwọn yẹn là ń pè ní foundation. Bàbá tí ló pijó rí. bẹ́ẹ̀ ni. Mo kí gbogbo wa jákèjádò gbogbo àgbàlá ilé ibi sábà wà nílẹ̀ àti ní diaspora. Inú mi dùn wípé mo gbé ẹja ńlá lónìí. Ó ti ń pẹ́ tí mo ti ń pé ìjọ kan máa ṣàpàdé, ìjọ kan máa ṣàwà báyìí, ìjọ kan máa báyìí. Lóòótọ́ a waste time wọn. Inú mi sì dùn. Máa fi lórí ọ̀fẹ́ láti jẹ́ kẹ́ pé nọ́mbà yín. Torí ó ṣeé ṣe irú ọ̀gá yín yẹn lè ṣalábàápàdé yín. To the glory of God, and to my contact me, number me. Fẹ́ kó jẹ́ WhatsApp number náà. Okay, 080 35 32 0046. Àwọn kan sọ̀rọ̀ kan, wọ́n lè fẹ́ di bí pastor gan. Àwọn kan lọ sọ̀rọ̀ yẹn. Pastor ni mi láti. Rárá, wọ́n ní orin yẹn, wọ́n ní bẹ́ẹ̀ ṣe ń kọrin yẹn, wọ́n lè ti mú pastor mọ́. Fully. Ọmọ Ọlọ́run ni mí. Mo ṣe ordination ní 2026 ni mo ṣe ordination. Náà la wà 26 náà wà. 2006. Sorry, 2006 mo ṣe ordination. Lẹ́tí di pastor gan. Bẹ́ẹ̀ni. So 2006 so mo dẹ̀ ń lọ church. Ọ̀pọ̀lọpọ̀ bá rí evangelist Olútókun, evangelist Olútókun wọn kì í fi pastor sí. No, ẹ̀bùn ni ọ̀tọ̀ ni wòlíì, ọ̀tọ̀ ni ajínrere, ọ̀tọ̀ ni so ajínrere lèmi, I'm an evangelist. Ṣé ti lọ stage di tẹ́ ẹ̀ pawó? Láwọn táìmù kan. No, kò lè sí náà lọ́jọ́ kan kí gbogbo ẹ̀ náà dùn. So ìjọ́ mi ẹ pawó, ìjọ́ mi ẹ lè. Ìjọ́ tẹ̀ wá pawó yẹn bó ló ṣe rí lọ́kàn. No, ẹ máa fògo fọ́lọ́ ni kì í ṣe pà ní pawó ànípa. So níjọ́ tá a bá ti pawó tó owó máa fowó kún. Bẹ́ẹ̀ ni wọ́n gbọ́ mi. Lápò ara yín ni o. Bẹ́ẹ̀ ni. Bọ́ọ̀lù lè ṣe àmọ́ fi ń gbà yẹn. Bọ́ọ̀lù lè ṣe àmọ́ fi. Ẹlòmíì ò ní sún tí lè fi mọ́. Pé òun tó fowó kún. No, kò lè tó bá kí ló dé mo rà àánú gbà. And èmi máa ń tiraka wípé ẹni tó bá sábà mi ṣiṣẹ́ kí inú rẹ̀ ò dùn. Okay, mo ń dùn wọ́n nínú tí. So that's my life. Torí ẹni tó bá bọ́ jáde tó fi lélẹ̀ tó fọmọlẹ̀ ó ń retí wípé òun máa mú nǹkan. Ẹ máa ń rò yẹn nínú gbogbo ìrìnàjò yín. Ètò lè ta yẹn lẹ́hìn. Kọ́ọ̀sì tẹ̀sí ní school. Àwọn èèyàn ni ó yẹ kẹ́ ẹ̀ tí ẹ̀ gbìyànjú díẹ̀ kẹ́ ẹ̀ máa. Actually rárá actually mo ṣe. Chemical. LAUTECH ni mo ti jáde so ó dẹ̀ fẹ́ jọ mọ́ mo ṣe environmental biology. Lẹ́sìn gbà yẹn. Yeah, ní LAUTECH so and. Ọdún wo lẹ jáde ń gbà yẹn? Ti pẹ́. Ìrìn àjò mi ní ìdádúró díẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ọdún tó yẹ kí n jáde secondary school ọdún yẹn ni mo bẹ̀rẹ̀ so àwọn tó ni mo ṣe bẹ̀rẹ̀ JSS1 kí nígbà tí mo ti parí SS3 lẹ́ti bẹ̀rẹ̀ JSS. So àwọn tá a bá jọ ṣe wá rò pé mate ni wá ṣe jẹ́ ṣe. Okay, SS3 JSS1 ni mo ṣe bẹ̀rẹ̀ JSS1 so ayé form lèmi lọ school. Ìrìnàjò yẹn slow gan. So wá ní form 1 form 2. Ìbẹ̀lẹ̀ ti gbẹ. So ìgbà tí mo rí tí mi ò léèyàn káwé pé mo ẹnìkan ló kàn ń ṣe kìíní kí ló ń ṣe wọ́n mọ́ ètò kan ni mo ní mi ò tiẹ̀ wọ school nígbà tá a dẹ̀ dé wọ́n bá ní torí gbogbo ogun ti jó gbogbo certificate everything so wọ́n bá ní kí n sáà wọ school kí n sáà wọ bí kan wọ́n bá bí mo ṣe JSS1 ìgbà wo la fi kà tán mo ṣáà wọ JSS1 ẹ sábà bẹ́ẹ̀ mo bá wọ ọdún tó yẹ kí n parí ni mo bẹ̀rẹ̀ ọ̀nà JS. a máa ń pè ní bàbá J1. So to the glory of God so
àwọn ṣùgbọ́n mo dúpẹ́ wípé Ọlọ́run ṣàánú mi mọ́ ṣàfarawé mọ́ wàgó aláàgó ṣiṣẹ́ dúró lórí ìpè rẹ mọ́bi tó ń lọ mọ́ gbégbé ayé ẹ̀gbin tó bá ń kọrin jẹ́ kí ayé rí Ọlọ́run nínú ayé rẹ mọ́ dẹ̀ sọ wípé o fẹ́ blow. Ọmọ ṣèdè rò bẹ́ẹ̀. So try to grow. Try to grow. Don't blow, try to grow. Nígbà ò bá yá wọn á jẹ́ǹjẹ́ tiẹ̀ náà àwọn tó ń pariwo wọ́n ń jẹ́ǹjẹ́ tiwọn lọ́wọ́ wọ́n sọ̀rọ̀ ìtinú wọ́n sì máa jẹ́ǹjẹ́ tiẹ̀. Mo kí wa á mọ̀ mọ̀ ṣe bí ọmọ dùn mọ́ wa mọ̀ pé tá a bá tún pè yín tẹ́ bá tún à ń bọ̀ lọ́dọ̀ yín jọ́ mi mọ̀ pé fún wa lórí ọ̀fẹ́ bàá ó ti pè yín lẹ̀ tá à ní dílé yín á mọ̀ mọ̀ ṣe Kọ́láwọlé Aláwọ̀dé lórúkọ mi.